ó mà ṣe o, àwọn ajínigbé pa ọba ìlú yìí dànù. àṣálẹ́ ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún 2024 yìí làwọn agbébọn kan ya wọ ìlú Rírúwáì níjọba ìbílẹ̀ Toro nípínlẹ̀ Bauchi níbi tí wọ́n ti jí olórí ìlú náà olóògbé Garba Badamasi-gbé tí wọ́n sì pa á dànù. Aláròyé gbọ́ pé àwọn agbébọn ọ̀hún ya wọ ààfin ọba aláyé náà bí wọ́n sì ti ṣe fojú kan ọba náà ni wọ́n ti jí i gbé sá lọ. ṣùgbọ́n nígbà tó fi máa di ọjọ́ kejì tí í ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ni àwọn aráàlú yìí rí òkú ọba wọn níbi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún jù ú sí. ohun tó ń dùn wọ́n lórí ìṣẹ̀lẹ̀ náà ni pé àwọn ajínigbé náà kò pe mọ̀lẹ́bí ọba yìí láti béèrè fún owó ìtúsílẹ̀ kó tó di pé wọ́n pa á dànù. wọ́n ti ṣètò ìsìnkú ọba náà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí lójú ẹsẹ̀ tí wọ́n ti gbé e níbi tí wọ́n pa á sí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà wọ́n sì ti ṣèlérí pé láìpẹ́ làwọn máa fọwọ́ òfin mú àwọn ọ̀daràn tí wọ́n ṣe iṣẹ́ ibi burúkú náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.